ìyàwó mi yẹn like sex gan. Nǹkan tèmi rò ní pé tó jẹ́ àgbàlagbà pé kò lè mú pé sex yẹn máa wà little ó máa wà below. Nǹkan tí mo rò kọ́ ni mo bá. Because mi ti kọ́kọ́ ṣe ìyàwó ní America ní 2015 when I was in New Jersey. I divorced 2018. Kí ẹ̀ tó wá pàdé òun ní 2021. Kí ẹ̀ tó wá ṣe ìyàwó, kí ẹ̀ tó wá rí ìwé mi gbà. But ìyàwó mi like sex gan. Pẹ̀lú bó dẹ̀ ṣe dàgbà tó. Ó ti wà menopause àbí? Because ká tó lè bẹ̀rẹ̀ sí ń ṣeré, màá kọ tó ṣe ń yà mí lẹ́nu nìyẹn. Because ó ṣe mi tí understand. Mi believe pé man ọkùnrin tó bá wà ní age yẹn gan kò lè know strength bẹ́ẹ̀ láti tó bá fẹ́ ọmọ kékeré tó young sí. Tó máa lè sọ pé òun lè kọ́ńkà irọ́ ni. Èmi gan máa ń sá. Èmi máa ń bẹ̀bẹ̀ nígbà mi. Kò dẹ̀ kí n like kíyàn àṣé ó máa ń like rough. Mo ṣe pé kí n béèrè lọ́wọ́ yín ẹ̀pẹ́ yín mọ̀ jù wá lọ. Èyí dẹ̀ tí mo ti sọ pé why tó ṣe like kò máa ṣe ó ní ó máa tí bá sọ̀rọ̀ nípa sex ó máa gbé kọ̀ǹpútà jáde. A gbé laptop. Ó fi ń yé mi pé tíyàn bá ń fárun òbò tó bá ń fárun pé ó easy fún obìnrin láti ní infection. Pé that's why pé God create irun yẹn. Ó máa protect infection. Pé tí ẹni tí pátẹ̀ bá dọ̀tí tó ń fa òun ó nílò infection lè wọ ojú ara ẹ̀. Obìnrin tí wọ́n describe nínú voice note yìí, she's just one of the exceptional women tí a ní ní society tó jẹ́ pé at the age of 64, they said the woman is 64, but even at that age and above, people tó ṣì máa ń ní high appetite fún ìbálòpọ̀ at that age wọ́n wà, but they are not common. Ṣóyé wa, a rí wípé nínú àlàyé tí bọ̀dá yẹn ṣe ni pé ìyá yẹn ti pé 64, bó dẹ̀ ṣì like okó, ó ṣì máa ń dóko dáadáa. Oríṣiríṣi nǹkan ló lè fà á tí obìnrin míì tó máa like ìbálòpọ̀. Àkọ́kọ́, ó lè jẹ́ wípé nature ti ẹ̀ nìyẹn. Bọ́lọ́run ṣe dá, Ọlọ́run kan lè dá pẹ̀lú high desire. Then àwọn míì ní a máa ń pè ní hyperactive sexual desire disorder. HSDD. Hypoactive náà wà. Hypoactive sexual desire, àwọn tó yẹ pé their own is at the low level. Now, it is not an abnormality. It is just our own nature. Ṣóyé wa, a máa ń nírú àwọn exceptional people yẹn nínú society. A rí wípé to every rule there is always an exception. Studies ló sọ pé òkè tóbìnrin bá ti pé 45-50 kò ní ṣe nǹkan oṣù mọ́, ara ẹ̀ máa dry. That is the general phenomenon, but exceptional máa ń wà. Ṣóyé wa, then àwọn míì wà bẹ́yẹn tó jẹ́ pé wọ́n gé idọ̀ fún wọn. Tó bá jẹ́ obìnrin tí wọ́n gé idọ̀ fún, tí wọ́n ò circumcise ẹ̀, ó ṣeé ṣe kó jẹ́ pé bó bá ṣe dàgbà tí kò sí bó ṣe dàgbà tó ṣì máa like okó, ó ṣì máa dó okó regularly tó ṣe pé agbára rẹ̀ gan ó fẹ́ lè ju ti ọkùnrin lọ. Ṣóyé wa, then previous experience náà. A rí i pé nígbà tá a ṣe kíláàsì ìbálòpọ̀ nígbà perimenopause and menopause, a sọ wípé experience tẹ́lòmíì ní when she was young ó máa determine attitude ẹ̀ towards ìbálòpọ̀ nígbà tí ó bá di pé ó dàgbà. Ṣóyé wa, àwọn obìnrin míì wà tó ṣe wípé wọ́n ti gbádùn okó dáadáa láti kékeré wọn. Tọ́dẹ̀ tún wà fortunate tó yẹ pé wọ́n bọ́ sí ọwọ́ ọkùnrin tó ṣe pé ó understand the body anatomy wọn. Irú wọn bẹ́ẹ̀ yẹn bá dàgbà, attitude wọn towards ìbálòpọ̀ ṣì máa positive. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn. Then àwọn míì wà tó jẹ́ pé experience, imagine ẹni tó jẹ́ pé bóyá kò ní good experience náà nígbà tó young, probably bóyá àwọn tó máa ń jẹ́ victim of ipá. Ṣóyé wa, tó tún wá tẹ̀ wá lọ́kọ tán bóyá ọkọ rẹ̀ kì í sí nílé. Irú àwọn yẹn tó bá dàgbà, wọ́n lè má ní positive attitude towards okó dídó. But obìnrin tó bá gbádùn okó dáadáa láti kékeré, even tó fi máa pé ṣebí woman ilé 64, tẹ́lòmíì á fi pé 80-85, ó sì máa fẹ́ràn láti máa dó okó. So ọkùnrin tó bá ní irú opportunity àbí tó bá jẹ́ pé irú obìnrin yẹn ni ẹni tó fẹ́, the man has to adjust. Ṣóyé wa báyìí, irú àwọn yẹn Ọlọ́run máa ń fi ìbọ́kùnrin dọ́rẹ̀ẹ́ àbí ìgbéyàwó wọn pẹ̀lú ọkùnrin, ó máa ń fi bò wọ́n láṣìírí. Irú àwọn eléyìí ò kì í ṣe nympho. A gbọ́dọ̀ sọ pé ẹni tó ní hyperactive desire bẹ́ẹ̀ yẹn ká pè ní nympho. Nympho yàtọ̀.
tó bá ti lè jẹ́ wípé ẹnìkan ló ń bá ṣe kì í ṣe nympho. Àwọn nympho ni àwọn tó jẹ́ wípé anybody wọn wà restricted to ọkùnrin kan. Ṣé abẹ́yẹn? So irú àwọn èèyàn bẹ́yẹn you don't have to look them as if they are bad. No, they are not bad people as long as tó bá ti jẹ́ pé ọkùnrin ẹyọ kan náà ni wọ́n bá ṣe. So if tí ọkùnrin bá rí irú obìnrin bẹ́yẹn, what you need to do is you have to adjust to be able to take care of her appetite. Torí tó bá jọ́kùnrin náà ló ní high appetite, obìnrin yẹn náà máa adjust ni, tàbí kó ní òkè tó bá lè ní ìyàwó mi. But as much as tó ti jẹ́ pé obìnrin ni ìwọ ọkùnrin, just make sure you eat good food, you do exercise, eat fruit, eat vegetables, and eat food that you know that it will give you energy so that you're able to adjust to the appetite of that type of woman. Because at the age of 64 tó obìnrin ṣì ń tó ṣì ń dóko at that level, you will see that the woman really mean business. So please make yourself available for her. It is not a problem. Tó bá jẹ́ wípé she's doing it with multiple ọkùnrin, òun la lè sọ pé okay, maybe she's a nympho, and moreover àwọn studies kan gan tún sọ fún wa pé nympho yẹn gan pé is a mental problem. Payment àwọn kan pè ní mental problem, àwọn nymphomania tó wọn bá anybody sùn kiri ṣóyè wa. But this one is only one man. She only has hyperactive desire ni. So oríṣiríṣi ọ̀nà náà ni obìnrin míì náà wà tó rí bẹ́ẹ̀. Ṣóyè wa báyìí in this our local area, obìnrin míì wà tó rí bẹ́ẹ̀. Irú àwọn obìnrin yẹn màá sọ fún wọn kí wọ́n settle down, kí wọ́n fẹ́ ọkọ. Ṣóyè wa, obìnrin míì wà tí ó dẹ̀ mind. Àwọn míì ní hyperactive desire tẹ́ pé ọdún kan ọdún méjì gan tí wọn ò bá rọ́kọ wọn ò ní mind. It is nature. So you don't have to use that one as a excuse. Then most of the time obìnrin attitude tó ní towards her very first experience, ṣe mọ̀ pé ẹlòmíì ní very good experience, probably ìgbà tó kọ́kọ́ lọ́kọ in the history of her life, the ọkọ ó handle ẹ̀ dáadáa as much as he understand her body anatomy. Irú àwọn yẹn wọ́n máa ní positive attitude towards ìbálòpọ̀. So a mọ̀ pé àwọn obìnrin kan wà tẹ́ pé appetite wọn fún okó ojú tọkùnrin gan lọ. They have higher desire ju ti ọkùnrin. Irú ẹ̀ ní ẹni tó ń describe sínú voice note yìí, but it's not a problem. It is not a problem. Ìwọ ọkùnrin tó bá ní irú ìyàwó bẹ́yẹn ló máa ní láti adjust to be able to meet up with her appetite. Then concerning irun, kì í ṣe pé irun abẹ́ ó jẹ́ nǹkan tó burú. Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ jẹ́ kí irun kó dàgbà ní àwọn strategic part of the body láti dáàbò bo ibẹ̀. Ààbò ni irun wà fún. Fine, a máa ń sọ pé káwọn obìnrin ó fá irun abẹ́ nítorí wípé àwọn obìnrin míì dọ̀tí ni. Because ibi tí irun pọ̀ sí tó ṣe ṣìkìtì sí, tó bá lò tọ̀ gan o tàǹbà, irun yẹn tún lè gbé omi pamọ́ tó tún máa fa ooru. Then for example nsìn, irun tó dàgbà sára bẹ́yẹn tó dàgbà, Ọlọ́run ló ní kí irun yẹn kó lè máa lé àwọn bacteria lọ. Ṣóyè wa báyìí sìn, àwọn bacteria tó yẹ kó wọ inú ara lọ láti fún yàn ní problem, irun yẹn máa ti jáde. Ṣóyè wa, nǹkan tí irun wà fún nìyẹn. Bẹ́ẹ̀ tí irun bá tún ti wá ṣe ṣìkìtì jù, obìnrin yẹn lè máa feel uncomfortable. La ṣe máa sọ wípé kán máa fà. The woman is actually right by saying that torí bọ̀dá yẹn wọ́n ní àwọn sọ fún un pé kó máa fárun, kó wá gbé laptop jáde, ó wá browse, ó wá fi hàn àwọn wípé irun is for protection. She's right. Irun ààbò ni irun wà fún. But àwọn míì ò mọ̀ maintain ni. Ẹlòmíì ò mọ̀ irun abẹ́ maintain. A kàn kórun sára ni, a wá tún fa smell. Òun la ṣe mọ́ ní pé kán gé. But ẹni tí ò bá fẹ́ scrape ẹ̀ pé kó wá lọ dàbí skin, the person can just trim it off. If you tẹ́ bá trim ẹ̀, at least ó ṣì better. So bó ṣe jẹ́ nìyẹn, obìnrin tó bá like okó, ẹ má máa wò wọ́n wò wípé bóyá wọ́n ń ṣèyàn dáadáa. Nature bọ́lọ́run ṣe dá wọn nìyẹn. Ṣóyè wa bẹ́yẹn. Then ẹni tán bá ti gé dọ̀ fún náà, ó máa like okó. Ìdọ̀ gígé gan ò dáa. Àwọn World Health Organization ti ní kán mọ́ gé dọ̀ mọ́. So all of those things are not a problem. It's not a problem. Kódà ìwọ tó níyàwó tó like okó, ó better ju obìnrin tí ò like okó. Tó bá fóbìnrin tí ò like okó, tó dẹ̀ mọ bọ́n ṣe ń kóbìnrin, wà ní problem. Ṣóyè wa báyìí nísìnyí. So ìwọ tó bá mọ̀ pé ní tó fẹ́ like okó, look for a way to be able to adjust. In fact, kò sóbìnrin tí ó yẹ kó like okó pàápàá jùlọ obìnrin tó bá ti ní ọkọ. So ẹ jọ̀ọ́, it is not a problem. Kò ń ṣe problem.
as long as tó bá ti jẹ́ pé ọkùnrin kan yẹn náà ní bá dó oko rẹ̀ tí ò mọ̀ dó àwọn oko multiple káàkiri, it's not a problem, you just have to adjust ni. So ẹ má gbàgbé pé oko dídó àwọn tó ti fẹ́ra wọn sílé, ìwọ tó bá mọ̀ pé single ni ẹ, má lọ mọ̀ ṣe zìnà. Ṣé àbáyé ní tó bá mọ̀ pé ó fẹ́ dóko lọ ní ọkọ, mọ̀ yán o. Organ Building and Construction Company fún gbogbo àwọn olóríire tá a fẹ́ ra lẹ̀, tá a fẹ́ ta lẹ̀, tá a fẹ́ ra ilé, tá a fẹ́ ta lé, ẹ̀já kan sọ Organ Building. Àwọn lọ́lọ́run lò báyìí ní ìsìn. Tó yà báyìí ní ìsìn. Àwọn lọ́lọ́run lò. Ẹ má jà mọ́ worry ká mọ́ bẹ̀rù. Àwa tá a bá wà ní ìlú òyìnbó náà tá a fẹ́ ra property sílé, ẹ jẹ́ ká pe Organ Building and Construction Company. 0803310 6865 0803310 5865 òun ni nọ́mbà Organ Building and Construction Company fún gbogbo àwọn olóríire tí a fẹ́ bá wọn da òwò pọ̀. Ẹ má jà gbàgbé Lila Caps Nigeria Limited fún gbogbo àwa tí a bá nílò consultation fún medical advice fún ìlera ara wa. Ọ̀yọ́ Model Alternative Therapy náà gbogbo ala ti mọ̀ Ọ̀yọ́ Model. In fact, Ọ̀yọ́ Model gan is a big name on Facebook gẹ́gẹ́ bí a ti máa ń sọ̀rọ̀ nípa wọn. Kò sẹ́ni tí ò mọ̀ Ọ̀yọ́ Model nípa tewétegbò. Wá tá a bá fẹ́ rà, tá a fẹ́ tà, tá a sì tún fẹ́ ṣe alágbàtà. Ẹ má jà gbàgbé Jerry Gold Multi Business Enterprise fún gbogbo àwa tá a bá nílò àwọn product and services wọn. Ògbómọ̀ṣọ́ ibẹ̀ ni wọ́n fi ìkàlẹ̀ sí. Nọ́mbà wọn náà ni ó ti wà ní ojú móhùnmáwòrán. Ẹ jẹ́ ká pè wọ́n, ẹ jẹ́ ká kàn sí wọn. Àwa tá a bá need ọjà, we can order for it. Wọ́n á wé bíìlẹ̀ sí wa, ó dẹ̀ máa dé bá wa ní ibi tí a bá wà. So àwọn obìnrin tí wọ́n fẹ́ràn oko kì í ṣe wípé abnormal ni wọ́n. Ṣé àbáyé ní ìsìn? Bọ́lọ́run ṣe dá wọn nìyẹn. They are exceptional. Mo rántí ó dà pé 2021 tí mo grant interview Alex TV ìgbà yẹn tí moderator yẹn béèrè pé okay, àwọn obìnrin míì torí ìgbà yẹn à ń sọ̀rọ̀ nípa age, women sexuality and age, pé bí ọjọ́ orí bó ṣe ń affect agbára ìbálò fún obìnrin. So a sá sọ nípa age, menopause and all of that. So moderator yẹn wá béèrè pé kí ló tó yẹ pé àwọn obìnrin míì wà tó yẹ pé wọ́n ti dàgbà kán dẹ̀ tún ṣì wà active. So I said those ones are exceptional. They exist in the society. They are not evil. It is not a bad thing. That's how God created them. Ṣóyé wa, it's not as if pé wọn ò ní self control. They will have self, because for a woman to restrict herself sí ọkùnrin kan, she has self control as long as ó bá jẹ́ ọkùnrin ẹyọ kan yẹn náà ni, there is no wahala. That is her own nature. Probably tó bá yá tí age bá tún tell náà, then the thing might drop, but there are people like that in society. So ìwọ tó bá jí ọkùnrin tó bá yẹ pé irú ìyàwó bẹ́ẹ̀ yẹn ló ní, make sure pé you eat good food and you do exercise and you energize yourself to be able to balance up with her appetite. Má lọ lo oògùn tí ò dáa, má lọ lo chemical o. Mọ̀ yán o. Má lọ lo chemical tó akẹ́ ọjọ́ ayé ẹ̀ kúrú o. So kò sí problem. Ọjọ́ tá a bá máa ṣe live stream, mo máa create awareness. All right guys, bye bye.